Ọya. Ẹ bá bá fídíò wọn àtẹlé yìí. Ọmọ yìí kéré lélẹ̀ àgbàlagbà. Bá ń sọ̀rọ̀, ẹ bá ń ṣàdúrà. Ẹ bá gbé kámẹ́rà sílẹ̀. Àmín. Pé kó rí ojú rere kọ́lá àánú gbà l'Amẹ́ríkà tó wà. Mo ṣe dàbí ọmọ kékeré. Àṣẹ. Ó ti gbó bí ẹtù inú ẹ̀gẹ́. 50 years ni ó ṣe wà yìí. Ọmọ 50 years ni ọ́. 50 years. Ọmọ 50 years ni ọ́. Ó níyàwó méjì bó ṣe wà yìí. Ó ní ọmọ mẹ́rin ó níyàwó méjì. Nàìjíríà ti gbọ́ o. Ọmọ mẹ́rin ìyàwó méjì ló ní pẹ̀lú bó ṣe nàró ní kọ́ nàró náà. Ṣẹ́yìn náà ti rí báyìí. Màmá àdúrà yín ti gbà. Ẹ bá ń gbé búrẹ́dì fún àwọn ẹni náà. No, ó ti pé. Olùpá ti yanjú ẹ̀ báyìí. Ṣé búrẹ́dì ti tán? Àbóṣìkù ó ti tán. Now ẹ bá mi ṣe kinní, a máa fún wọn ní minerals náà. Ẹyọ kọ̀ọ̀kan ni kò fún wọn lọ. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé 24 ní minerals yìí. Ẹ mọ̀ ti ìjà ilé tó dà sí máa lọ fáwọn tó wà níbẹ̀ yẹn náà. Ẹ bá mi fún wọn. Màmá Bọ́lá Abímbọ́lá lórílẹ̀-èdè Amẹ́ríkà. Àwọn náà ní ká fún yín o. No problem. Ẹ jẹ́ káráyè kámẹ́rà, káráyè wò. Ẹ jẹ́ káráyè kámẹ́rà, káráyè wò. Bàbá mi fún wọn. Ẹ bá mi ṣàdúrà pé ìyá yẹn máa ráàánú gbà. Àmín. Àmín. Ẹ̀gbọ́n farabalẹ̀ farabalẹ̀ gbà gbẹ̀yọ̀kan yẹn sọ́wọ́. Ẹ̀yin méjì ni wọ́n ní kó lé gbẹ̀yọ̀kan. Ẹ̀yin méjì ni. Ẹ̀yin méjì ni. Ọya jẹ́ kí mi àti ẹjọ́ lọ. Kámẹ́rà gẹ́gẹ́gẹ́. Ẹ farabalẹ̀ ọ̀rọ̀ ọ̀gá kọ́. Sí ẹ gbọ́. Ṣé ẹ gbọ́ Yorùbá? Ta ló gbọ́ Yorùbá? Ìwọ gbọ́ Yorùbá. Ṣé wá gbọ́ Hausa? Ó gbọ́ Hausa. Obìnrin kan ó wà nílùú òyìnbó. Olóran wa wá pé ká fún wọn ní nǹkan. Bá mi sọ sí wọn. Bá mi sọ èdè yẹn fún wọn. Hausa àbí? Sọ sí wọn l'Hausa. Ni zan ce. Ẹni ọ̀gbọ́n. Ó ṣe jàre. A fẹ́ fún wọn ní nǹkan ni. Obìnrin kan nílùú òyìnbó bá a sọ Hausa sí wọn ló ní ká fún wọn ní nǹkan. Ọkà bá a sọ fún wọn pé ká wá ṣàdúrà fún ọtán. Bóyá bá a sọ fún wọn. Wayansu ne wata a ƙasan Turawa. Wai ta ce wai a raba muku ya ku yi mata addu'a. Ko ba da ba a nan magari. To addu'a wa ko ba da ba a nan magari. Wọ́n bá a sọ fún wọn, wọ́n bá a sọ fún wọn pé ká bá a ṣàdúrà fún wípé ká ṣàdúrà fún ọmọ rẹ̀ náà, ká bá a ṣàdúrà fún gbogbo nǹkan tí ń ṣe. Pé kí gbogbo nǹkan tí ń ṣe bẹ́ẹ̀ kó máa rí àánú gbà. Wai ku yi mata addu'a, ku yi wa 'ya'yanta addu'a don abin da take yi Allah ya sa albarka a ciki. Da kasuwanci da kuma wai don ku yi mata addu'a ya ci gaba. Ẹ jẹ́ kí màmá. Wọ́n fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, pàápàá jùlọ gbogbo ìkànnì Yorùbá Dùn Online TV. A wà ní ọ̀dọ̀ wọn níbí báyìí. Arábìnrin kan láti orílẹ̀-èdè Amẹ́ríkà. Màmá Abímbọ́lá, mi ò ní dárúkọ wọn tán, láti orílẹ̀-èdè Amẹ́ríkà. Náà ní ká wá fún àwọn wọ̀nyí, náà ní ká wá fún wọn ní nǹkan. Gẹ́gẹ́ bí ìtọrẹ àánú láti fún wọn. I greet you, mo kí yín o. Wàhálà dé. Mo kí yín o. Sanuba. Who hear Yoruba and English here? See, come. You know, you hear English? Ba English. But I say gba Hausa. Ta ló gbà? Ẹ bá ń pẹ́ nìkan tó gbọ́ Yorùbá tó dẹ̀ gbà Hausa. Àwọn náà ní ká. Ọgbọ́ àbí? Ṣé ọgbọ́ Yorùbá? Ẹ dúró ẹ. Máa gbé kámẹ́rà yẹn bọ̀ bí báyìí. Obìnrin kan ó wà lórílẹ̀-èdè Amẹ́ríkà. Máa sọ fún wọn, elé ọ̀gbọ́n. Ẹ bá ń pẹ́ tó gbẹ́jàre, elé ọ̀gbọ́n. Ta ló gbọ́ Yorùbá tó sì gbà Hausa? Ọya obìnrin. Máa gbọ́. Bàbá mi gbé kámẹ́rà sí. Báyà kẹgbẹ́ kínní kú. Obìnrin kan, ẹ farabalẹ̀. Obìnrin kan lórílẹ̀-èdè Amẹ́ríkà nílùú òyìnbó. Òun ló ní ká wá síbí báyìí, ká wá fún àwọn irú ẹ̀yin báyìí
ó ní ká wá fún yín ní nǹkan ẹ yẹ sọ fún wọn bẹ́ẹ̀ yẹn. wata mata ta ce a zo a gaishe ku a ba su wani abu da can America take ta ce a zo a gaishe ku a ba ku wani abu. ẹ wá bá mi ṣàdúrà fún ẹ máa gbọ́ ẹ wá bá mi ṣàdúrà fún olópè mi ó ní kí n lọ bá yín fún wá fún yín nìkan orílẹ̀-èdè Amẹ́ríkà ló wà obìnrin Abímbọ́lá lórúkọ ẹ̀ ó ní kí n wá pè fún yín ó wà nínú mọ́tò mi bẹ̀ yẹn. Dua yóò gbà dua yóò gbà Ọlọ́run á bá yín ṣe àmín àmín bá mi sọ ọmọ ẹbí kẹsà àdúrà fún. Ọlọ́run á bá yín yọjú ẹ̀. Ọlọ́run á bá yín yọjú ẹ̀ ìyàgbọ́ á ṣẹlẹ̀ o. ẹ wá bá mi ṣàdúrà fáwọn ọmọ rẹ̀ náà ẹ yẹ sọ fún ọ pé kẹsà sọ fún ọ bẹ́ẹ̀ yẹn. Ó jẹ́ koyi àdúrà ga yarenta. Ẹ bá mi ṣàdúrà fáwọn ọmọ ẹ̀ tó lè mi ò gbédè yín. Ṣé tí ń bá mi ṣe ṣáàdúrà náà ń ṣe àbí pé àdúrà náà ń ṣe ẹ má ṣe pé o ẹ má ṣe pé ẹ má ṣe pé obìnrin yẹn máa gbọ́ obìnrin yẹn wà l'Amẹ́ríkà ó wà nílùú òyìnbó so ọ wá ní kẹjọ o ó ní ká fún yín ní nǹkan tó ní ká fún yín àti lọ rà á ẹ̀yin náà lè máa ṣàdúrà sí. Tana can America ta ce a yi hankuri a yi ma addu'a. Ìkànnì Yorùbá Dùn Online TV ni wá understand àwa la wá láti wá ṣe so ẹ jẹ́ ká sọ fáwọn eléyìí náà so àwọn eléyìí so òye máa yí àwọn eléyìí sá so lè bá wa sọ fún wọn bẹ́ẹ̀ yẹn. Máa sọ fún. Ọya sọ fún ọya. Sa gama lafiya. Àṣẹ. Allah sa gama lafiya. Àmín àmín mọ dìde mọ wọn lójú mẹ àmín 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 ẹ bá mi ṣàdúrà fún wípé kọ́mọ rí bá ti ṣe bá mi sọ fún wípé kọ́mọ rí bá ti ṣe kọ́mọ rọ́nà gbégbà gbogbo nǹkan tí bá ti ń ṣe kọ́mọ ṣe dáadáa lórílẹ̀-èdè Amẹ́ríkà tó wà. Ubangiji Allah kare, Allah tsare da zuwa alan albarka annabi da Qur'ani. Àmín. Àmín. Gbogbo àdúrà tẹ́ ti ṣe yóò ṣẹ mọ́ lára lágbára Ọlọ́run. Olóní ká fún yín. Ẹ máa gbọ́ Yorùbá Dùn Online TV channel làwa. So màá gbé kinní yẹn jáde ṣùgbọ́n kí n tó gbé jáde nǹkan tó ní kí n fún yín. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sọ́dọ̀ àwọn obìnrin àti ní fún wọn. Ẹ jẹ́ ká tún lọ bá wọn náà fún. Tá bá ti la bá wọn á wà pẹ́ pọ̀. Àmín. Àbí ká kọ́kọ́ ṣètò àwọn ọkùnrin ká tó lọ sọ́dọ̀ àwọn obìnrin. A lè gbé mọ́tò wà bíbà yìí, mọ́tò lè wọ bíbà yìí. Mọ́tò lè wọ bíbà yìí. Ẹ ṣe sùúrù. Ẹ ṣe sùúrù. Ẹ ṣe sùúrù. Àwọn ló ní ká gbé fún wọn o. Mrs. Bọ́lá láti orílẹ̀-èdè Amẹ́ríkà. Àwọn ló ní ká gbé fún wọn pé ká fi ṣàdúrà fún àwọn. Àwọn nǹkan tí mo dẹ̀ ń sọ rèé, gbé kámẹ́rà yẹn sí mi lójú. Àwọn nǹkan tí mo ń sọ rèé, ìgbà míì àmọ́ wà tó jẹ́ wípé ìṣòro ẹlòmíì kò gba oògùn. Ìṣòro ẹlòmíì kò gba wípé kó máa ṣẹbọ. Ìṣòro ẹlòmíì kò ju wípé kó máa ṣètọrẹ àánú lọ. Ǹjẹ́ ṣé o mọ ẹni tí bàbá ńlá bàbá rẹ tó jẹ ní gbèsè? Tó yẹ pé kò san gbèsè yẹn títí dèní. Tí bàbá ńlá bàbá rẹ jẹ ní gbèsè tàbí ogun tí bàbá ńlá bàbá rẹ ní tó yẹ pé ìṣòro yẹn ọ̀tán dèní. Ǹjẹ́ ṣé ẹ mọ̀ pé ìtọrẹ àánú a máa ṣe ńgbà míì tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń wò yẹn ìmí wà nínú wọn màláìkà ni, ìmí wà nínú wọn áńgẹ́lì ni, ìmí wà nínú wọn lára àwọn èèyàn tí ó lè jẹ́ wípé òun yóò jẹ́ kí àdúrà rẹ tètè gbà torí ẹ̀ látó ṣe gbégbèsè yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ń darapọ̀ mọ́ nǹkan tá à ń ṣe yìí lórílẹ̀‐èdè Italy wọ́n ń darapọ̀ mọ́ lórílẹ̀‐èdè Amẹ́ríkà wọ́n ń darapọ̀ mọ́ nǹkan tá à ń ṣe yìí lórílẹ̀‐èdè United Kingdom wọ́n ń darapọ̀ mọ́. Ìkànnì Yorùbá Dùn Online TV ṣẹ́rí bí táwa báyìí a fẹ́ lọ fún wọn ẹ bá mi gbélé sọ́wọ́ báyìí la ṣe máa ṣe o. A ní kàbẹ́ yẹn ẹ lọ ilé ti dà báyìí ẹ lọ kó fún wọn báyìí bá a ṣe máa ẹ ṣáàjà máa lọ. Ẹ ní sùúrù ẹ ní sùúrù
Ọya ẹnì so bá ṣe ní ká ṣe máa pọ̀ tẹ̀lé mi bẹ́yẹn. Búrẹ́dì yìí mo lọ rà ni ẹ bá wò dáadáa mo lọ bá yín rà á àdúrà mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ ṣe fún sóye yín àdúrà mo fẹ́ kẹ́ ẹ ṣe fún kíní kan ti kú mẹ́yẹn ok mo fọwọ́ kọ́ fà kíní rárá mo fọwọ́ kọ́ fà kíní rárá àdúrà mo fẹ́ kẹ́ ẹ ṣe fún ṣẹ́gẹ́tì ẹ̀ àdúrà rẹ̀ ọgbà ẹ bá mi ṣe fún àdúrà rẹ̀ ọgbà lórílẹ̀‐èdè Amẹ́ríkà tó wà so báyìí la ṣe máa wá ṣe torí pé a máa ṣe nínú ìwé bóyá kó lè bá rọrùn ẹ̀yin àtẹ̀yin ẹ gbà báyìí ẹ̀yin àtẹ̀yin ẹ gbà báyìí kó lè bá rọrùn ẹ̀yin àtẹ̀yin búrẹ́dì ni àmì ta ló túkù tá a ti fún ẹ̀yin àtẹ̀yin ẹ bá mi fún ṣé sùúrù wo tí bá wa ṣàdúà ó sì nígbà ìgbà yẹn ẹni tó bá wa ṣàdúà bẹ́ẹ̀ kí ni yẹn máa bọ̀ ẹ̀yin àtẹ̀yin nìyẹn máa gbé ẹ̀yin méjì ó nìyẹn ẹ wá bá mi ẹ máa gbọ́ ẹ wá bá mi ṣàdúà fún dáadáa gbé kórí ṣe kórí jẹ kórí mu kí nǹkan kan má ṣe àwọn ọmọ rẹ̀ níbi ọyá tẹnumẹ ká lọ jákúrò ọkùn sí. mo ti gbọ́ ẹ mọ́ òun mo ti gbọ́ owó ẹ ní máa ṣe mo ti rí. ṣé ẹ ti ní ìdí ẹ ni. Ẹgbẹ́lé báyìí ẹgbẹ́lé máa kó èmi ò kó ẹjọ́ kan ló kù bẹ́ẹ̀ yẹn ká máa fún wọn. Dání ok bá mi fún wọn màmá tí mo fún wọn bẹ́ẹ̀ yẹn jẹ́ kí n débẹ̀. ṣé ẹ ti rí báyìí ó lè jẹ́ pé oore lásán ni wàá ṣe ẹ má ti lọ ok shop kejì lọ wọ handle ẹ kó lè ẹ jẹ́ kí n yọ ọmọ kan bí báyìí welcome ẹgbó farabalẹ̀ gbà gbẹyọ kan yẹn sọ́wọ́ ẹ̀yin méjì ni wọ́n ní kó lè gbẹyọ kan ẹ̀yin méjì ni ọ̀ya jẹ́ kí n àti ẹjọ́ lọ kámẹ́rà gẹ́gẹ́gẹ́ ẹ farabalẹ̀ ọ̀rọ̀ ọ̀gá kọ́ sí ẹ gbọ́ ṣé ẹ gbọ́ Yorùbá ta ló gbọ́ Yorùbá ìwọ gbọ́ Yorùbá ṣọ wá gbáwúsá gbáwúsá obìnrin kan ó wà nílùú òyìnbó olóran wa wá pé ká fún wọn ní nǹkan bá mi sọ sí wọn bá mi sọ èdè yẹn fún wọn Hausa àbí sọ sí wọn láwúsá ni zan ce ẹni ọgbà ó ṣe jàre a fẹ́ fún wọn ní nǹkan ni obìnrin kan nílùú òyìnbó bá a sọ haúsá sí wọn ló ní ká fún wọn ní nǹkan ọkà bá a sọ fún wọn pé ká wá ṣàdúrà fún ọtán lóyè bá a sọ fún wọn. wai ne wata a ƙasan Turawa wai ta ce wai a raba muku ya ku yi mata addu'a. ko ba da ba a nan magari to addu'a wa ko ba da ba a nan magari. wọ́n bá a sọ fún wọn pé ká bá a ṣàdúrà fún wípé ká ṣàdúrà fún ọmọ rẹ̀ náà ká bá a ṣàdúrà fún gbogbo nǹkan tí ń ṣe pé kí gbogbo nǹkan tí ń ṣe bẹ́ẹ̀ ọmọ rí àánú gbà. wai ku yi mata addu'a ku yi wa 'ya'yanta addu'a don abin da take yi Allah ya sa albarka ya soyi da kasuwanci da kuma wai don ku yi mata addu'a ya ci gaba. ẹ jẹ́ kí màmá. kí ni ń sọ kí ni nǹkan tó sọ yẹn ṣé ìṣe àṣepè ní iṣẹ́ àdúrà ní í ṣe dákò jùlọ mọ́ tó gbọ́ Yorùbá dáadáa ọmọ mi ni wọ́n náà bá wa ṣàdúrà bá a sọ fún bẹ́ẹ̀ kó kọ́ bá wa ṣàdúrà.
ki musu addu'a wai ke ma. To Ubangiji sarkin sarauta inda alheri za ta samu Allah ka bata in ko da mugunta za ta yi Allah ka kare mu gare su. Ba so ko obere ya to koriya mu ba manzo Allah sallallahu alaihi wasallam. Àdúrà má bọ̀ bá sọ sí màmá yìí bá sọ fún má bọ̀ ọmọ mi jọ. Ke ma yake musu addu'a. Sọ fún pé ẹni yẹn nílùú òyìnbó pé kó rí àánú gbà pé àtọmọ rẹ̀ àti gbogbo nǹkan àtọmọ rẹ̀ àtàwọn ẹbí ẹ̀ kan rà àánú gbà. Wai ki musu addu'a komai da komai da ƴaƴanta da jikokinta da ƴan uwanta duka su samu albarka kasuwan su ya ci gaba. So Ubangiji sarkin da Put am for mouth. inda da niyya alkhairi ta kai inda da niyya alkhairi ta kai Ubangiji Allah shi buɗa mata in kuma da wani manufa take wanda za ta yi zalunci Allah ya kare ta Amin. Amin Allah. Addu'a ni sa sai ki sai ki. aka ba mu Allah ya sa mu cinye lafiya Allah ya sa mana albarka. Amin. So ó wá ní ká fún yín ní nǹkan yìí. So bá mi sọ bá mi sọ fún wọn. Ní sùúrù ẹ farabalẹ̀. Ó wá ní ká gbé ká fún wọn ní kíní ìfisẹ́nu. Ó wá máa sọ fún wọn. Ó wá ní ká fún wọn ní nǹkan yìí. Bread yìí ò ní ká fún yín. Ṣẹ́gẹ́tì mo lọ rà ní nírẹ̀tì bẹ́ẹ̀ yẹn fúnra mi ni. Kì í ṣe pé mi ni mo ṣe sọ fún wọn bẹ́ẹ̀ yẹn. Wai ta ce a raba muku buredi ne yanzu ne ya je su shi wai ba shi ya haɗa ba wai kai ku yi mata addu'a. Èmi ni mo rà fúnra mi mo lọ rà ń sìn sínú mọ́tò mi. Ó wá ní kí wọ́n á pín fún wọn. So bá a ṣe máa ṣe leléyìí ẹnìkan tó láṣẹ tó ń lọ bòmíì ẹnìkan búrẹ́dì ẹyọ kan èèyàn méjì torí búrẹ́dì yìí tóbi dáadáa bá a bá sọ fún ọ bẹ́ẹ̀ yẹn jọba. Wai buredi ɗaya mutum biyu. Ọlọ́run jẹ́ wàhálà wa bá a wàhálà èyí méjì báyìí ọkọ ẹyọ kan ọkọ ẹyọ kan àti ẹwà ń bẹ́ẹ̀ gan àwọn láti fún àwọn ọkọ ẹnìkan mọ̀ báyìí ní sùúrù mọ̀ bọ̀ màmá mọ̀ bọ̀ ẹ yẹ ká ṣe báyìí wọ́n fẹ́ gba abẹ́dí olè wọ́n báyìí máa sọ bẹ́ẹ̀ ọkùnrin lè wọ́ má bọ̀ ọmọ mi má bọ̀ microphone mi bá mu so ní bàrà ni wọ́n náà ni so ní bàrà ni ọ́ ni ní sùúrù náà ẹ máa gbọ́ àdúrà àgbà àmín ẹ máa gbọ́ mi ò tajà ẹ farabalẹ̀ mi ò tajà má bọ̀ bá mi sọ fún wọn wípé obìnrin kan lórílẹ̀‐èdè Amẹ́ríkà máa gbọ́ wípé òun ló ní ká wá fún wọn ní kinní kan fi ṣàdúrà fóun wípé níbi tó ń wá o kó ń rí àánú gbà òun àtọmọ òun àtàwọn ẹbí òun bá mi sọ sí wọn bá mi sọ. Wai wata ce ta ce a baku buredin nan wai ku yi mata addu'a ku yi wa 'yan uwanta addu'a tana can ƙasar Turawa addu'a ku yi take so wai ku yi mata addu'a. Sọ fún kí màmá kan ṣàdúrà. Ga shi yake yi masa addu'a. Da alamma ke dada ba da alamma ke alako ba. Ọkùnrin lákò bá lágbọ́rọ̀ Ọlọ́run àmín. Alamma ke karewa. Ẹ bá ń gbé kámẹ́rà sí wọn lójú dáadáa. Àdúrà àgbà o. Ní kọ́ ṣàdúrà. Àdúrà àgbà o. Àdúrà àgbà àmín. Ní ṣe sùúrù. Ọya. To ata o sho addu'a ya gbawo. Allah muwa albarka. Allah mishi dada Allah maje karewa halawa tawa gere. Ṣeun. Nǹkan tó náwó sọ fún ẹgbẹ́ sí wọn lẹ́nu. Allah majara Allah ko bawo. Allah majari karewa hala addu'a bawo. Addu'a ya bawo asiri yabo. Bọ̀m̀bọ̀ obìnrin kan ìyá kan wà níbí báyìí gbogbo ọmọ fẹ́ kẹ́ ṣàdúrà fún ni ẹ má bínú. Màmá mo fẹ́ kẹ́ bá mi ṣàdúrà ẹ bá yá kẹ́ sí ẹ máa fún yín ẹ má wọ gbogbo yín máa fún. Báyá bá ń ṣàdúrà. Allah ba mu lafiya da zaman lafiya da gama lafiya. Allah sa mu cika da imani da kwanciyar hankali. Musulma ce Allah. Sa mai sọ kọ́ mẹ́jẹ pépè náà ń sẹ́wọ̀n. Alhamdulillah mun gode ma Allah. Ya yi mun ya. Bá ń gbé fún ìyá yìí náà ká bá ń ṣàdúrà fún obìnrin yẹn. Bàbá lafiya. Bá ń gbé fún ọ. Àdúrà náà sáà ń ṣe kìí ṣe pé ọ̀dọ̀ ti dábàá. So ó wá ní ká fún yín àwọn ọbẹ̀ yẹn màmá ẹ farabalẹ̀ màmá bá ń sọ fún ọ pé ẹnìkan mo lọ ra búrẹ́dì yẹn ni kì í ṣe pé mo ṣoògùn sí fúnra mi mo lọ rà nílé epo ń sìn fúnra mi mo lọ rà. So màmá
bá a sọ fún ọ pé bá ṣe ń jẹ bí pé bá ṣe ń gbà pé odi ni ọ̀ya sọ fún ẹ̀yin méjì mọ́pọ̀gà farabalẹ̀ náà búrẹ́dì yẹn dà àmọ́ lọ́la ní nírẹ̀tì ni mọ́ ń bọ̀ bá ń gbé fún ẹ méjì sọ fún orí àwọn méjì nìyẹn sọ fún ọ bẹ́ẹ̀ yẹn máìkì ọwọ́ ẹ̀dà máa fún wọn mo ń bọ̀ àwọn àti fún wọn. Ọ̀yà wọn àti tani má bọ̀ àti fẹ́ nìkan bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ọ̀yà pé fún ọ. Rárá mo ti fún wọn tẹ́lẹ̀. Wá àwọn ilé ìwọ bíbáyìí kò tí ì dé bíbáyìí máa wò kò tí ì dé bíbáyìí máa gbé máìkì yẹn bọ̀ jọ. Sọ́bọ̀ kọ́kọ́ fa ọmọ ẹ bá ń sọ́bọ̀ kọ́kọ́ fa kíní tó sílẹ̀ yìí sọ́bọ̀ kọ́kọ́ fa wo ẹ má ya ọmọ tó sílẹ̀ because of kíní channel mi ẹni kọ́kọ́ fa rẹ̀ ẹni kọ́kọ́ fa nǹkan tó sílẹ̀. Ki rufe wannan mamanki. Ki rufe wannan mamanki. Ọya bá ń fún ọ bẹ́ẹ̀ yẹn. Za a baki ẹgbà gashi. Má wọrí àwọn méjì báyìí wàá máa gbọ́ níbí báyìí sìn ẹyọ kan ti bọ́ sọ́dọ̀ ẹnìkan a ti ṣe mistake máa gbé bọ̀ ẹ máa gbọ́ búrẹ́dì ẹyọ kan ti bọ́ sọ́dọ̀ ẹnìkan bí báyìí ó yẹ kí èèyàn méjì gbà ó ń dà bá a sọ fún ìyá yìí àtàwọn ọmọ ìkan jẹjẹ bá a sọ fún ẹ bẹ́ẹ̀ yẹn ẹ yà sọ fún ẹ kán gbọ́. Ẹ máa ya fídíò lọ ni fídíò ni kẹ́ máa ya lọ ẹ máa ya fídíò ya so orí pé ẹ wo bàbá máa gbé bọ̀ ẹ máa gbé kámẹ́rà yẹn bọ̀ ẹ máa gbé bẹ jọ ẹ gbé dáadáa ẹ gbé kámẹ́rà yẹn dáadáa jọ farabalẹ̀ èmi ò gbé díẹ̀ wọn náà dẹ̀ gbé dé tèmi náà do you hear English bá English bá èbó now bá English wọ́n bá mi sọ fún wọn bó ṣe sọ lẹ́ẹ̀kan gbé máìkì yẹn sẹ́nu. Wai addu'an ku suke so wata mata da kasan Turawa wai take son wai a yi mata addu'a shine ta aiko su ba ku sadaka wai da ya tada iyalanta da kasuwancinta da kwai wai don ku yi mata addu'a Allah ya kare ta. Wá bá sọ fún kọ̀ọ̀kan kan mọ̀ ṣàdúrà fún ní kọ̀ọ̀kan. Ku yi mata addu'a ɗaya. To Allah rufa asiri, Allah ka kasuwa, Allah ka lafiya, Allah sa albarka. Àmín. A ko ba da ba Allah. Lórí Mrs. Bọ́lá lórílẹ̀-èdè Amẹ́ríkà. Àmín. 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 Lórí Mrs. Abímbọ́lá lórílẹ̀-èdè Amẹ́ríkà. Allah ka alheri, Allah rufa asiri. Àmín. Yọ́mọ ráàánú gbà lórí àwọn ẹbí ẹ̀ lórí àwọn ọmọ ẹ̀ yọ́mọ ráàánú gbà yọ́mọ rójú rere ojú kọ́ wà lórílẹ̀-èdè Amẹ́ríkà. Àmín. Olú ọmọ sọ kankan. Sọ kankan òdìlé. Allah ka kasuwa Bọ́lá, Allah rufa asiri, Allah ka lafiya, Allah sa albarka. Ẹni tí ó bá gbọ́ kó fọwọ́ júwe kó fọwọ́ ṣàdúrà. Àmín. Àmín. Lórí Bọ́lá Abímbọ́lá bá ṣàdúrà fún lórílẹ̀-èdè Amẹ́ríkà tó wà kó kẹ́rùkẹ́rù wálé bá ṣàdúrà fún. Àmín. 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 Dọ́gbó di lélẹ̀ àbí fòjìlẹ̀ odílẹ̀ mọ́ gẹ̀ẹ́tì àdúrà. Àmín. 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 Kọ́ sọ̀rọ̀ sódì ni. Odi lélẹ̀ àbí. Now a máa lọ kó búrẹ́dì yín wá ń sìn a máa fún yín ó wà nínú mọ́tò sọ tẹ̀lé mi ká lọ a tẹ̀lé mi ká lọ ẹ yẹ ká lọ kú abara àlọ́ ẹ lè pọ́ọ̀sì ẹ̀bẹ̀ yẹn. Wọ́n ti ṣàdúrà fún ìyá tí mò ń sọ yìí màmá tí mò ń sọ tó wà lórílẹ̀-èdè Amẹ́ríkà ohun tí mo wá ń ṣàlàyé ni wípé
ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà tó jẹ́ pé ìrànlọ́wọ́ lásán ló yẹ kó ṣe fáwọn èèyàn tí ó sì fi rí àánú gbà yóò wá máa sáré àní nǹkan báyìí ni kò ń ṣe á máa waste owó rẹ̀ kì í ṣe ọ̀rọ̀ àwọn ará Amẹ́ríkà kì í ṣe ọ̀rọ̀ àwọn ará diaspora nìkan àtàwọn tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà àtàwọn tó wà ní diaspora àtàwọn tó wà níbikíbi pàápàá jùlọ kò yọ ẹnìkankan sílẹ̀ pé ká ṣètọrẹ àánú ẹ̀yin náà wò wọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn nílò ìtọrẹ àánú ó lè má bá mi sọ ní èdè Haúsá sí wọn ọ̀pọ̀lọpọ̀ wọn nílò ìtọrẹ àánú torí ẹ̀ náà la ṣe wá arábìnrin yẹn rán wa níṣẹ́ láti orílẹ̀-èdè Amẹ́ríkà pé ká wá bá wọn o lè mú máìkì yẹn lọ́wọ́ wa fi jẹ́bẹ́ kílìpù máìkì yẹn wọn náà ó ti jẹ́ àǹfààní kílìpù lónìí ẹ̀ máa sọ̀rọ̀ ẹjọ́ pìkẹ́ mọ́wulẹ̀ fọ́ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn wò yìí ká ràn wọ́n lọ́wọ́ kò sí nǹkan kan tó burú mẹ́ sọ. Yawan mutanen nan wai sun zo ne wai su taimake ku ba wai sun zo su yi muku mugunta ba. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn ọkùnrin yìí jọgbọ́n wọn ti ṣàdúrà lẹ́ẹ̀kan àwọn ọkùnrin yìí ti ṣàdúrà lẹ́ẹ̀kan fún wọn ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ wọn bá mi kí wọn pé mo kí wọn o. Wai na gaishe ku ya gode. Bírèdì yẹn dà ẹnìkan èèyàn méjì ni òkìsẹ́ ẹnìkan o sọ fún ẹ bẹ́ẹ̀ yẹn ò ní fẹ́ lè mọ́ wọn àtẹ́lẹ̀ ọ̀ya ẹ bá bá fídíò wọn àtẹ́lẹ̀ yìí ọmọ yìí kéré lélẹ̀ àbágbẹ́lagbà bá ń sọ̀rọ̀ ẹ̀yẹ́ bá ń ṣàdúrà ẹ bá gbé kámẹ́rà sílẹ̀. Àmín. Pé kó rí ojú rere kọ́ra àánú gbà l'Amẹ́ríkà tó wà. Mo ṣe dàbí ọmọ kékeré. Àṣẹ. Ó ti gbó bí ẹtù inú ẹ̀gẹ́. 50 years ni mo ṣe wà yìí. Ọmọ 50 years ni ọ́. 50 years. Ọmọ 50 years ni ọ́. Ó níyàwó méjì bó ṣe wà yìí. Ó ní ọmọ mẹ́rin ó níyàwó méjì. Nàìjíríà ti gbọ́ o. Ọmọ mẹ́rin ìyàwó méjì ló ní pẹ̀lú bó ṣe nàró ní kọ́ nàró náà. Ṣé yìí náà ti rí báyìí? Màmá àdúrà yìí ti gbà. Ẹ bá ń gbé búrẹ́dì fún àwọn ẹni náà. No, ó ti pè. Ó ní bá ti yanjú ẹ̀ báyìí. Ṣé búrẹ́dì ti tán? Àbóṣùkù ó ti tán. Now ẹ bá mi ṣe kinní a máa fún wọn ní minerals náà ẹyọ kọ̀ọ̀kan ni kò fún wọn lọ ẹnìkan tó ṣẹlẹ̀ ní pé 24 ní minerals yìí ẹ mọ̀ ti ìjà ilé yìí tó dà sí máa lọ fáwọn tó wà níbẹ̀ yẹn náà ẹ bá mi fún wọn Màmá Bọ́lá Abímbọ́lá lórílẹ̀‐èdè Amẹ́ríkà àwọn ẹlẹ́ka fún yín o no problem ẹ jẹ́ káráyè wò ó ẹ jẹ́ káráyè wò ó bàbá mi fún wọn ẹ bá mi ṣàdúrà pé ìyá yẹn máa ráàánú gbà àmín àmín. Màmá ẹ sáà mọ̀ sọ pé àmín. Bàbọ́lá láti orílẹ̀-èdè Amẹ́ríkà tẹ́ ẹ rán mi níṣẹ́ ìtẹ́ni kí wọ́n á fún àwọn less privilege ẹ kàn sáà mọ̀ sọ pé àmín níbi tẹ́ bá ti wò ẹ mọ̀ sọ pé àmín àmín ni. Eléyìí ó tún jẹ́ àríkọ́gbọ́n fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wà nílùú òyìnbó àtàwọn tó wà lórílẹ̀-èdè Nàìjíríà wípé tá a bá ti ń ṣe ohun gbogbo ìtọrẹ àánú ó nítumọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kan máa sọ wípé tá a bá fún àwọn Haúsá tàbí àwọn tá a bá fún àwọn oníbàárà ní nǹkan wípé wọ́n á lọ fún ẹlòmíì ṣé ẹ rí pé kì í ṣowó ni mo fún wọn nǹkan jíjẹ ni mo fún wọn o. Ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ máìkì ẹ bá mi fún wọn kí ni wọ́n sọ kí ló sọ ọlọ́dọ̀ fún ẹlẹ́yọ kọ̀ọ̀kan 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 gbàtọ́ pé kì í sọ àwọn ẹ̀ fún ẹlẹ́yọ kọ̀ọ̀kan ó ti pé báyìí ẹ fún ẹlẹ́yọ kọ̀ọ̀kan ṣé o gbà títọ́ ni crate mélòó láti rá crate méjì sí lára àbí a jẹ́ wípé ẹ bá mi ṣàdúrà fún pé kádùá rẹ̀ gbà o ọ̀yá yóò mọ̀ dùn mọ́ wa yóò mọ̀ korò máwọ̀ ọ̀tá wa láṣẹ Èdùmàrè torí ọlá ló bí ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ ló bí olókun sàn ní ajé olókun sàn ní ajé ló bí ẹja gbọ̀rọ̀gbọ̀rọ̀ ti bẹ nínú omi ẹ̀yin náà ti wò báyìí ká ṣètọrẹ àánú
ká fún àwọn èèyàn ní nǹkan mi rò pé nǹkan tó difficult wà ń bẹ̀. Ìkànnì Yorùbá Dùn Online TV ló ń kí yín o níbikíbi tó dúkàdùkù bá wà wọ́n mọ̀ pé nǹkan tí mo ṣe yìí inú àwọn kan máa dùn. Nǹkan tí mo ṣe yìí lórílẹ̀‐èdè Amẹ́ríkà ní United Kingdom ni Russia ni Bangladesh ni Kuwait ni Russia ni Germany ni ibikíbi tó dúkàdùkù bá wà Italy ni mo mọ̀ pé nǹkan tí mo ṣe yìí bàbá mi kan ti ẹ̀ ń bẹ lórílẹ̀‐èdè Italy òun náà sọ wípé kí n bóun ṣètọrẹ àánú fún àwọn èèyàn mo sì mọ̀ pé ibikíbi tí ẹ̀yin náà bá wà àánú Ọlọ́run àti ìbùkún Ọlọ́run yóò mọ̀ bá yín níbi tí ẹ wà a ti ṣe lẹ́yìn náà Ìkànnì Yorùbá Dùn Online TV Kọ́láwọlé Aláwọ̀dé ló kọ mi o Bánkúrò Èlùbọ́ tí máa ṣe ní odó gbọ̀nkanran ṣé ẹ tún ti rí ibi tá a bá dé báyìí àmọye ìgbà míì tó jẹ́ pé ẹ máa ṣèrànlọ́wọ́ fún àwọn èèyàn tó jẹ́ pé ẹ̀yin náà sì máa rá àánú gbà ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wípé tẹ bá fún àwọn Haúsá ní owó wọ́n á lọ fi owó yín wọ́n á lọ fi ṣe nǹkan míì ṣé wá rí pé oúnjẹ la fún wọn yìí oúnjẹ la fún wọn yìí mo mọ̀ pé oúnjẹ tá a fún wọn lè lọ ta oúnjẹ fúbòmíì wọn lè lọ ta torí ẹ ebi ò ní pa kankan nínú yín o ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà iṣẹ́ ajé tẹ́ ń ṣe kò ní di iṣẹ́ ajé tá ń ṣe o kò ní di iṣẹ́ lórílẹ̀‐èdè Amẹ́ríkà gbogbo ẹ̀yin tẹ́ rán mi níṣẹ́ mo jẹ́ṣẹ́ tẹ́ rán mi o Màmá Bọ́lá lórílẹ̀‐èdè Amẹ́ríkà mo jẹ́ṣẹ́ tẹ́ rán mi ọ̀pọ̀lọpọ̀ ó sì ti ṣàdúrà fún yín mo sì mọ̀ pé àdúrà yín ti gbà ẹ wá gbọ́ gbogbo àwọn èèyàn lórílẹ̀‐èdè Amẹ́ríkà mo mọ̀ pé àwọn kan ó sì tó pè mí pé ká ṣerú nǹkan báyìí káwa tó wá bá wọn ṣe ṣé ẹ ti rí owó tẹ́ fún mi náà ni mo kó wá bíbáyìí láti wá fi bá wọn ra nǹkan alọ́ra kìíní yẹn ní supermarket ẹ ti rí àti pé fún wọn láṣẹ Èdùmàrè ìwọ náà má gbàgbé má jẹ́ kí ọwọ́ rẹ wá láti máa ṣètọrẹ àánú ẹni tó bá ṣàánú ara àánú gbà amọ̀dùnmọ́ wa yóò mọ kòrò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè torí ibikíbi tó lúkàlùkù wa bá dé àti ìmọ̀ màláìkà tá à ń ṣoore fún nínú àwọn tẹ̀sí ń wò yìí àwọn màlẹ́kà lè wà láàrin wọn nínú àwọn tẹ̀sí ń wò yìí àwọn áńgẹ́lì lè wà láàrin wọn àti ṣoore fún wọn báyìí káwa náà wàá máa retí oore láti ọ̀dọ̀ Elédùmarè sí àwa náà àti bú àwọn ìdílé kan àti bú àwọn ìran kan Ọlọ́run ìbá ọmọ bú àwa náà láṣẹ Èdùmàrè ẹ ṣé o. Just go and take anything 5,000 naira and bring it here. I will pay the money. I will just give you just 30 seconds. Oh, go and take it. Go and take it. 5,000 naira. And I know, I would like you to be honest. To the calculation, it must be 5,000 naira. Mabo, the team must not go 5,000 naira. See, I know, hold on, Ati Bere. Emma Bobai. See, Mago, anything they take, I will pay the money. You hear me? Anything they take, where is the camp? Anything they take, I will pay the money. So understand? Just go. Anything come. See, anything Tabatimu, Pogo 5,000 naira. Understand? Okay. Emma Bobai. Emma Binu, mi ò rí àgbàlagbà fún yín. Understand? Mo ṣe bí mo júbà gbogbo ẹ̀yin àgbààgbà o, mi ò rí yín fún o, kò sẹ́ni tí ò lówó lọ́wọ́ o. Because I'm just doing it purposely just to make everybody happy because of this. That's it. So I'm Yorùbá Dùn Online TV. So come like this. Hello, drop gbogbo nǹkan tẹ́ bá ti gbé. Hello, drop it. Understand? Go and drop it. No, all include the staff tó bá wù. Understand? I just want to dispense a token amount of 25,000 naira fún àwọn èèyàn tó bá ti gbà. Okay. No. They will not break anything. Understand? See, don't break anything. Don't break anything. Emma mú nǹkan onígò náà ló lè break. Understand? That is it. Ẹ tó bá fẹ́ ṣe come up bí báyìí. Ẹ bá fẹ́ ṣe come up bí báyìí. Ẹ bá fẹ́ participate come up bí báyìí. Understand? Ẹ má mú nǹkan onígò. Mi ò sọ pé ká má mú nǹkan onígò bọ̀ kó má lọ fọ́. Nǹkan onígò tẹ́ bá dẹ̀ mú tó bá fọ́. Tó bá sáà ti pé nǹkan 5,000 naira. See, look at me. I would like you to be honest. I would like you to be honest. Understand? I just want to share. Let me make it 30,000 naira. Understand? So 30,000 naira. Don't worry. When somebody that the calculation must be 5,000 naira. So if it's more than 5,000 naira, come back to do 5,000 naira. You are failed. It will not more than. If it's not up to 5,000 naira, you are failing. But if you get 5,000, you win. So I will give you just 30 seconds. See, come. Mama, come on, you are already. Cameraman, come here. Mama, come on, you are. Nobody, no. That's all. Attach it, my hand. See, come. Emma Binu.
Emma Beans, come. Have you carried the basket? Who carried the basket? Understand? Oh yeah. You're going to carry the basket. So, Oga, you help us to plan the time. Exceed 30 seconds. The time will not exceed 30 seconds. I think this is time. I mean, this is calculation, not time. Where is clock? I'll go there. Okay, thank you very much. And come. See, Baba, please. And see, come. See. So, cameraman, you can follow them. You can go. 5,000 naira. Every solution. Everybody will time within 30 seconds. Obodo exceed 5,000 naira within 30 seconds. Obodo exceed 5,000 naira. Oh yeah, 5,000 naira. Oh yeah, let's submit here. It's not exceed 5,000 naira. All of you come to my front. To my so front. To pay 10 seconds. Obodo exceed 5,000 naira. Oh yeah, submit it. So to pay melon you want. Mẹ́fà play lónìí yẹn. Ẹ dúró so ti pé bàbá. Bábọ̀ ẹ jẹ́ kí calculate yẹ. Ẹ jẹ́ kó fi calculate. I need to roll. Hold on. The man is not running. Ó ti pé tí má bọ̀ báyìí. Ẹjọ́ ẹ jẹ́ kí cameraman yẹn lè ráyè rí ẹni yìí. Ẹ wà nǹkan ni ẹ má bọ̀ fọlọ́ bàbá. Mi ò yájú sí yín o ẹjọ́. Ẹ má bọ̀ mo fi kí mọ́tò mi sí. Hold on. Báwo ló ṣe jẹ́? Ó yá bá mi calculate ẹ̀. On calculate ọjà kan lọ́wọ́ àbí? Ẹ jẹ́ kó calculate ọjà. How many is that spaghetti? 4, right? Ṣé rí ẹ̀yin tẹ́ lọ mú míìkì àti kíní ẹ̀ tí ṣiṣẹ́ o? Ẹ máa lọ kó nǹkan tó jẹ́ nǹkan 5,000 ẹ máa lọ sà. Because I know the staffs, your staff know the actual price. Oya, a máa tún ṣe the staff know the actual price. Mi ò break káwọn staff jẹ́wọ́ mi, àwọn members and why ló wù mí. I can give staff mo lè fún ọ lówó generally. Understand? But see, ọ̀gá ẹ máa bọ̀. Ẹ lọ dàgbò. Àwọn staff yẹn they are very smart. They just go wọ́n ti mọ iye tán ta price wọn kàn lọ mú nǹkan méjì. No, not like that. See, ẹ máa gbọ́, ẹ máa lọ, ẹ mọ members, ayé staff ẹ máa bọ̀. All the staffs ẹ máa bọ̀. O lè làwọn staff, so that was àǹtí mi, so that was staff ẹ, wọ́n ti mọ iye tán ta kìíní yẹn. 30 naira per. Wọ́n ti mọ iye tán ta. Òní lórí fridge táwọn ò lọ fún. Wọ́n ti mọ iye tán ta. Okay, wọ́n ti mọ iye àbí. Thank you very much. See, ẹ máa gbọ́, ẹ lọ dá nǹkan tẹ́ mú padà. Nǹkan tá a máa ṣe, ẹ lọ kó nǹkan, àwọn members, àwọn staff go back to your hello, sorry. Staff go back to your duty post. Staff is not included. Kí staff mọ̀ bá ṣe àwọn tó wà rajà ni mo fẹ́ lò. Because I want just customer, just for only customer. Staff is not included. Oh yeah, gbogbo ẹ̀yin customer. Àwọn customer, because all your staff they have already know the price. That's it. Oh yeah, Baba, so ti calculate nǹkan tó ń calculate tán. So di bá wọn calculate tán. So àbíkẹ́ni yìí kó calculate ẹ̀ kó gbé sí ọ̀dẹ̀ ni. Kò tí sẹ́ni tó ti gbọ́dá o. Okay. Ṣé lè ti bọ́tọ̀ bá tú báyà kó bá gbé síbẹ̀ àbí kí wọ́n bá wa calculate wọn. That is 23,000. Now, see, ẹ máa bọ̀, ẹ̀yin customer ni mo need o, mi need ẹ̀yin staff. All the customers ẹ lọ gbé basket. Ẹ̀yin customer ẹ lọ gbé basket. Ẹ má bínú pé mo ń dá yín láàmú. Gbogbo àwọn customers kan lọ gbé basket. Ẹ máa lọ mú nǹkan 5,000 naira. Kò gbọ́dọ̀ ju nǹkan 5,000 naira lọ. Kò dẹ̀ gbọ́dọ̀ kéré sí nǹkan 5,000 naira. Ẹ lọ gbé, ẹ jẹ́ kí n rí báyìí staff. Ẹ má bọ̀, ẹ̀yin customer, ẹ jọ̀ọ́ customer ni mo fẹ́. Àwọn customers ni mo fẹ́. Ṣé customer ẹ̀yọ̀ kan náà wà? Be your department. Staff be in your department. Customer nìkan ni mo fẹ́. Customer nìkan ni mo fẹ́. Understand? Ẹ máa ṣa nǹkan yẹn kó pé nǹkan 5,000 naira. Mi ò fẹ́ pé kẹ́kẹ́ gbé pump, kẹ́kẹ́ dédé gbé pump 5,000 naira. Ẹ máa lọ ṣà ó yá go and take it. Àwọn kìíní mo fẹ́ o, àwọn customers. Dáàdì mi sà mi ò rí yín fín sa o. Mi ò rí yín fín sa o. Mi ò ní mi ò rí yín fín sa o. Must no pass 5,000. So ẹ máa bọ̀, ẹ̀yin tẹ́ bá ti gbé basket ẹ máa bọ̀. 5,000. Ọ̀gá mi ló máa ka. Àìṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀. A máa bẹ̀rẹ̀. Ẹ máa bọ̀.
ẹ máa bọ̀. Ọlá, má bá ẹ jà o. Má bá ẹ jà o. Ẹ máa no yes I'm a TikToker, I'm a YouTuber, I'm a Facebook. So ẹ jọ àwọn mẹ́fà ẹ máa gbọ́ ẹ jọ má pariwo. Cameraman yẹn dà ẹ jọ má pariwo. Ẹ máa gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. 5,000 naira nǹkan ẹ máa lọ mú. I want to pay for 6 people. So nǹkan yẹn ò gbọ́dọ̀ lé kò dẹ̀ gbọ́dọ̀ dín. Mi ò dẹ̀ fẹ́ kẹ̀kẹ́ dédé débẹ̀ kẹ̀kẹ́ dédé gbé bọ́ fi ta 5,000. Ẹ lọ gbé tí ẹni ìbá ti calculate ẹ̀ tó bá ti pé understand. Tẹ́ ẹ bá wá ṣe mistake I will make sure I give all of you 1,000 naira. Understand? No, hold on. Oga, timer, are you ready? Oya, go and do it. Go and do it. Tẹ̀lé wọn. Go and do it. Tẹ̀lé wọn. Ẹ gbọ́dọ̀ mú. We give you just 30 seconds. Kẹ́ mú nǹkan tí ó ju nǹkan 5,000 naira. How many you can enter? You are very sorry. You are a blogger. You can enter. Ẹ máa lọ mú nǹkan tí ó ju nǹkan 5,000 naira lọ. Kò dẹ̀ gbọ́dọ̀ kéré. Kò gbọ́dọ̀ pọ̀ jù. So that's it. 40 naira. Ọ̀fẹ́ ra nǹkan àbí? Okay. How many seconds no good? 15 seconds. Take. Ẹ máa sa kìíní ẹgbẹ́ tí wọ́n ẹ máa sa 5,000. Ṣó ti pé ọ̀ya. This way. Give me 5 seconds. Ṣó ti pé? Kò tí pé? Okay. Time up. This way. Time up. Ẹ jọ̀ọ́ ẹ bá mi tò báyìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi tò. See, ọ̀ya calculate ẹ̀. Kí ni tẹ́ mú yìí? Ọ̀ya calculate ẹ̀. Èló ni? Hello girl. Your receipt. Èló ni yẹn? Ẹ bá mi wò kán mọ́ tó join wọn o. Ẹ bá mi mo ti mọ àwọn tó ti wà níbí báyìí. Èló ni? Mo ti mọ iye wọn o. Èló ni? 5,000. 5,000. Bá mi gbé sí báyìí. 5,000 bá mi gbé sí báyìí. Who else? Ta ló tún kàn bá mi yà wọ́n? Please, we are doing this purposely just to make everybody happy. Àwọn kan máa wò mí wípé iṣẹ́ wo ni mo ń ṣe, blogger ni mí o. Ọ̀ya. Bá mi calculate, má ṣòjòrò o. 40. Kò pé àbí? Kò pé. Ẹ bá mi gbé sẹ́gbẹ̀ẹ́ báyìí. Kò pé. Ọ̀ya, another one. No. I will pay the money of, I will give you 1,000 naira. Ọ̀ya. Ọ̀ya bá mi. Èèyàn mẹ́fà, ó kù èèyàn mẹ́rin, ó kù èèyàn mẹ́ta lẹ́yìn. Ẹ jọ̀ọ́ ẹ lọ mọ́ bá mi wo channel yẹn Yorùbádùn Online TV lórí TikTok, lórí YouTube àti lórí Instagram pẹ̀lú lórí Facebook. Èmi ni Túndé Headlot máa ń gbé ní gbogbo ìgbà. How much? 7,500. 7,500 kò pé. Ó ti kọjá. But àwọn tó lé yẹn, I will give you 1,000 naira. Don't worry. Àwọn tó lé yẹn. Jọ change tó bá mú lọ́dọ̀ mi rántí kó dá padà. Ẹjọ́ ẹja jẹ̀bù. Èló nìyẹn? Má ṣòjòrò o. Èló nìyẹn? Wọ́n wà bẹ́ẹ̀ náà. Èló ni? This one is 5,000. 5,000. 5,000. OS. Ó kù èèyàn méjì. Ẹlẹ́yìn ilé òkè ọkàn. No, just go to YouTube. Ẹyẹ tán Yorùbádùn Online TV. Wọ́n mú same thing. It's márùn ni. They pick same thing. Wọ́n ti gbà á. Bí mẹ́ta. Yorùbádùn Online èèyàn 6 la sọ pé àwọn. ẹ jọ̀ọ́ ẹ má fi lè dà nǹkan kan rú. Pẹ̀lẹ́ lè báyìí. Ọ̀ya kà á elélélé.
tí ògógó látà sí àmì mọ́sálọ mọ́ lọ fi ìyàwó panulé wọ́n lọ fò ògógó lónà ìyàwó rẹ̀ pa sínúlé bá ń gbé kámẹ́rà bọ̀ bíbá ẹ má bẹ jẹ́ kọ́lá yẹ fídíò ẹ̀ má bọ̀ báyìí má wà lẹ́yìn náà. èlò ló jẹ́ bá mi fi sùúrù calculate ẹ̀ iye 5,000 ó ti pẹ́ àbí so I have to pay for ẹ máa gbọ́ àwọn tí ò bá tí ì pé àwọn tí ò bá tí ì pé I will ask you questions and I will give you 20,000 naira fáwọn tí ò bá tí ì pé I will be giving you 20,000 with my question so ẹ lọ withdraw I will give you 20,000 fẹ́ni tó bá ti gbà béèrè mi so oh yeah now where is my ATM. So that time àwọn tí ò gba méjì yìí àwọn dà I will give them 1,000 naira so making 22,000 naira but I will give you 20,000 naira màá fáwọn ní 1,000 naira but that 1,000 you go and pick 1,000 or something there that's it. náà ni no. Sọmọrí àdúgbò yìí ẹ jáde wá o kẹ wá gbọ́nà sí àwa obìnrin dára obìnrin yáàyè ẹ wò wọ́n látòkè dé sàlẹ̀ ìrìnsẹ̀ Ọlọ́run ni wọ́n ó dá wọn ládàá pé láìlẹ́jà bákan nínú bí obìnrin bá múra tán pẹ̀lú aṣọ ìbílẹ̀ wa ẹ wò ó bí ó ṣe yáàyè tó lọ́rùn wọn eléyìí ló ṣàpèjúwe irú ẹ̀yà tí àwọn obìnrin jẹ́ ní ilẹ̀ Áfíríkà pàápàá jùlọ ní ilẹ̀ adúláwọ̀ àwọn ọmọ káàárọ̀ òjìrì gẹ́gẹ́ bí iyọ̀ ayé fún gbogbo àwọn ọkùnrin ṣèwárí ìṣesí wa àṣà wa ẹ jẹ́ ká gbé lárugẹ gbogbo àwọn ọmọ adúláwọ̀ èdè Yorùbá dùn lédè ó dùn láṣà ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí ìkànnì Yorùbá Dùn Online TV lórí YouTube rẹ. bàbá yìí ti dé ẹ wò mí èmi náà ọmọ aládé àlàáfíà àdé orí ọ̀gá àfìsí àbáyé gbogbo yìí ti rógò àfìsí àbáyé.